Hi, yeah, oh my Cinderella, put your barrel, I'll be umbrella, Yes, so tójò bá rọ̀, tórùn bá rọ̀, ta ló yẹ kẹ́ ká mọ́. Tí gbogbo ẹ bá lọ sókè tó ń lọ sílẹ̀ tẹ́ bá fẹ́ fọ̀rọ̀ lọ, ta ló yẹ kẹ́ fọ̀rọ̀ lọ lẹ́yìn Ọlọ́run, ta ló kàn tún sùn kàn. Àwọn olólùfẹ́ wa náà ló yẹ ká fi ọ̀rọ̀ lọ. Àwọn olólùfẹ́ wa náà ló lè jẹ́ kí ilé ayé dùn dáadáa. Lẹ́yìn Ọlọ́run olólùfẹ́ ló tún kù. Èmi ò ní parọ́ o. Ẹlòmíì máa ní lẹ́yìn Ọlọ́run òbí olólùfẹ́ ló máa kọ́kọ́ gbọ́ títí ẹ ná kó tiẹ̀ tó transfer lọ sí ọ̀dọ̀ òbí. Àwọn gbogbo tá à ń sọ yìí wọ́n ṣe pàtàkì, òbí náà ṣe pàtàkì, olólùfẹ́ ṣe pàtàkì, Ọlọ́run náà ṣe pàtàkì, àmọ́ ẹ̀yin náà mọ̀ wípé ìfẹ́ là kọjá òfin. Yusuf Olúṣọlá ní orúkọ ti tèmi, ẹ káàbọ̀ sórí ètò wa, ètò ìfẹ́ là kọjá òfin, yẹ́sọ ìfẹ́ bí èjì òwúrọ̀. Àti bẹ̀rẹ̀ náà nìyẹn lórí ètò wa, ètò ìfẹ́. Má ṣe gbàgbé pé Newsbuster NGTV ló gbé ètò yìí kalẹ̀. Yusuf Olúṣọlá ní orúkọ ti tèmi, aka Funky Girl, Funky ọmọ ẹni tó gba sí tó dùn tó kì í tó yí gbogbo. Ọdún yìí ó máa sọ wá sí re, ọdún yìí ó máa sọ wá sí àìkú baálé. Happy 2024, Happy New Year from all of us. From Newsbuster NGTV, we love you, and we are going to be giving you back to back, back programs. Tí o ní ṣe kíni, tí o ní jẹ́ kẹ́ dọ̀ rárá. Station, we are going to give you that moment that you love. Alright, so kí ni mo ní sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí lórí ètò wa ìfẹ́ ni àkọjá òfin tó ní ṣe pẹ̀lú ìfẹ́. Eléyìí ló mú mi fẹ́ sọ ìtàn kékeré kan nípa arábìnrin kan pẹ̀lú ọkọ ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ wọn dáradára, kódà kan ti bí ọmọ 3. Ní kété la rí pé ọkùnrin náà kò wá sí ilé mọ́. Nígbà tá a ṣe ìwádìí, a rí pé arábìnrin yìí ó ti ọkọ ẹ̀ jáde, níṣe ni ọkọ ẹ̀ ti tẹ̀lé obìnrin míì tó ní owó lọ. Wọ́n ní kọ́ńtíráàtì ló pa òun àti obìnrin náà pọ̀, àmọ́ látìgbà yẹn kò wá sí ilé mọ́. Landlord ló bẹ̀rẹ̀ sí máa sọ fún arábìnrin yẹn pé kó ṣáà lo some years níbẹ̀ kó fi gẹ́ta rẹ̀ kó tó lọ, torí ọkùnrin ò wálé mọ́ rárá. Ó da ọmọ 3 sí inú ìgbà ẹ̀ láti ẹ̀bẹ̀ yìí wò. Landlord yẹn ló bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn tí arábìnrin tó fi ojú ọkọ ẹ̀ tó fi rí lé pé èyí ariwo ọ̀la ìjọ̀gbọ̀n wá gbà má fi hàn ẹ́ kíníkan. Nígbà tí àwọn tí wọ́n á lọ ká ọkùnrin náà mọ́ níbi tí ó wà tí wọ́n lọ bá ọkùnrin náà, wọ́n ní táwọn rí òdẹrùn arábìnrin máa rẹwà o, arábìnrin yẹn mọ̀ tọ́jú ọkọ ṣe, arábìnrin ṣe ilé, arábìnrin ṣe. Wọ́n ní ogun tí ọkùnrin yẹn náà sọ nìyẹn pé arábìnrin yẹn ó mọ ìtọ́jú ṣe, pé ó ti pẹ́ tí òun ti wá irú ìtura bẹ́ẹ̀, àmọ́ òun ò rí ní kété lọ náà fún òun ní ìtura bẹ́ẹ̀ nípasẹ̀ iṣẹ́ tí ó ń ṣe. Wọ́n ṣàbẹ̀ pé kó jọ kó máa send owó sílé, wọ́n lọ́ọ́ máa sanwó school fees, bọ̀ wọn ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú woman nítorí ìtura ti dé bá. Ta ni ìwọ jẹ́ gẹ́gẹ́ bí obìnrin? Ṣé wọ́n náà jẹ́ irú obìnrin tó yẹ pé ní gbogbo gbà wàhálà lé ní wàhálà lọ́la ló ń fún ọkùnrin? Irú wàhálà tàwa dẹ̀ fún ọkùnrin tó bá jẹ́ ọkùnrin tí ò lẹ́mìí wàhálà, ó máa kúrò nílé ni. Irú ọkùnrin bí tẹ́lá yẹn fún ní wàhálà ńsìn, ó máa kọ́kọ́ náà ìkó tó kúrò nílé. So bákan méjì ni, ẹ jẹ́ ká dẹ́kun gbogbo ìwà ariwo lẹ́ni ariwo lọ́la. Tá bá rí nǹkan tó ń dùn wá nínú, ẹ jẹ́ ká pé ọkọ wa ní tùbínùbí kájọba sọ. If not, ọkùnrin ó lè jáde kó má wọ inú ilé mọ́. Ẹ má dẹ̀ ṣe gbà pé à ń sọ̀rọ̀ nípa kí ló lè mú kí ọkùnrin kó jáde síta kó má bẹ̀yìn wò wá sílé mọ́ tọmọtọmọ. Kí ló lè mú kí ọkùnrin jáde síta? Yẹ́sọ ibẹ̀ láti rí kí obìnrin mọ ọmọ tọ́jú, kò tiẹ̀ tí wọ́n á ṣe ọmọ tọ́jú nìkan, kóbìnrin mọ ọmọ tọ́jú, kó mọ ọkọ tọ́jú, kó mọ ilé tọ́jú. Àwọn obìnrin bí wà ti jẹ́ pé wọn ò gbé pẹ̀lú àwọn ìyá wọn, níṣe ni wọ́n dá gbé. Wọ́n dá gbé ní gbígbé tó lè dá gbé wọn mọ kankan ṣe. Gbà tí wọ́n lè mọ kankan ṣe tó fi ṣègbéyàwó, ọkùnrin míì tó bá nífẹ̀ẹ́ wọn dáadáa á kọ́ ọmọ ṣe ń ṣe ọbẹ̀, á kọ́ ọmọ ṣe ń ṣe lé, á kọ́ ọmọ ṣe ń ṣe yẹn. Àmọ́ tó bá ní onírú fùfù ọkùnrin, níṣe ni kẹ́yìn náà kẹ́ jára mọ́ṣẹ́ kẹ́ jáde síta kẹ́ mọ bọ́ ti ṣe ń ṣe gbogbo ilé, torí tí ò bá sí ìtọ́jú tó péye fún ọkọ, tí ò sí ìtọ́jú tó péye fún ọmọ, tí ò lè tún wá sí ìtọ́jú tó péye fún ilé, ó lè jẹ́ kí ọkùnrin tó láìkì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kó kúrò nínú ilé. Ọkọ mi wà kò gbéṣẹ́ rán bedroom, ó dẹ̀ tí o kò dẹ̀ tí o kò kàn o. Ọkùnrin mi dẹ̀ wà pé kó da dẹ̀ tí báyìí kò ní sọ fún ìyàwó ẹ̀, wọ́n á máa wẹ̀ lọ́ntì ẹni. Ọkùnrin mi dẹ̀ wà, mo rí mọ́ ọkùnrin kan tẹ́ pé nínú gbogbo ilé kitchen ní priority ẹ̀, tí kitchen yẹn bá dẹ̀ tí ó lè má jẹ oúnjẹ yín. Ọkùn mi kan ni
wọ́n dẹ̀ máa complain ní gbogbo nípa ìyàwó wọn pé tí kitchen yìí bá ti dẹ̀tí àwọn ò ní jẹ oúnjẹ so tó bá ti gbọ́ pé mọ́tò pípípípí tí wọ́n á sì kálẹ̀ báyìí wọ́n ti bẹ́ sókè wọ́n ti ń so oúnjẹ kíníkan irú ọkùnrin mi tó jẹ́ pé mílíọ̀nìà ni tó bá fi lè játa tó bá rí pé obìnrin kan wà tó neat tó ṣe gbogbo ẹ̀ neat tó ti mọ weak point àwọn obìnrin mi dẹ̀ mọ weak point tọkùnrin mi bá tọ weak point yẹ fún obìnrin báyìí pé my wife can very dirty in kitchen òun máa mú kitchen bóun náà dẹ̀ dirty times 2 ẹ̀gbọ́n tẹ́lẹ̀ a máa mú kitchen a máa mú neat a máa clean a máa ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀ láti impress bọ̀bọ̀ yẹn ẹ jẹ́ ká mọ létò ẹ jẹ́ ká mọ ọmọ tọ́jú obìnrin mi ẹ wà ní àníkà má fine àníkà má ṣiṣẹ́ ẹ kọ́ máa rí wọn ká fine kọ́rí àwọn akọ́rí àkí ló ṣẹlẹ̀ ṣẹ́yìn lẹ́ẹ̀ ní ọmọ ìṣe wá ní ti báyìí bó ti ṣe yẹ kó rí nìyẹn. Mo sọ nípa lack of good cooking skills mo sọ nípa cooking skills irú oúnjẹ wo lẹ́yìn ṣe fún ọkọ yín arábìnrin kan wà kò mọ oúnjẹ kankan sè rárá tọkọ bá ti dé kọkọ tó dé ó ti ní arábìnrin kan tó bá sí oúnjẹ yẹn ẹ̀fọ́ rírò gbogbo ẹ̀ wọ́n máa gbé wọlé wọ́n máa dẹ̀ ti gbé wọlé àdá sínú pot tọkọ bá ti wá dé fúra ẹ̀ la máa díṣẹ̀ nínú pot bí ẹ̀fọ́ lẹ́mìtì ni mo sè fún ẹ lẹ́nìí ẹ̀fọ́ lẹ́mìtì 24 ọkùnrin náà máa jẹ nígbà tó yára ní gbọ́n mi sí omi ò tó pọ̀ lẹ́yìn tó máa ń sóúnjẹ fún ọkọ náà dẹ̀ wà lé during leave ó wá kù sí lọ́wọ́ ó wá sọ fún ọkọ wá ní bó tiẹ̀ ṣe máa ń ṣe oúnjẹ yẹn ó fẹ́ máa wo preparation bó ṣe máa ń ṣe ẹ̀fọ́ rírò tó mo tiẹ̀ jẹ́ last week yẹn ó darí mú ló bá bẹ̀rẹ̀ sí máa sunkún báyìí ni ọkọ ṣáà ní kò sí ìgbà tó ṣe tán ní tó gbé sílẹ̀ kò dẹrùn rárá o kò tiẹ̀ ṣe jẹ now irú advice wo máa fún ru ọkọ bẹ́ẹ̀ yẹn if you know you have that kind of wife why don't just teach her how to cook and all that instead of leaving home yes so wọ́n ní ọkùnrin ikùn gangan nífẹ̀ẹ́ wọn wà ikùn tó bá ti lè fún wọn lóúnjẹ tó tẹ́ wọn lọ́rùn dáadáa ikùn gangan ni tẹ́ bá ní irú ìyàwó yẹn ẹ jókòó ti ìyàwó náà ẹ má ṣe kúrò ẹ kọ́ ọkùnrin mi ń kọ́ ìyàwó ẹ bó ṣe ń sóúnjẹ wọ́n dẹ̀ pèrègé wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn kò dẹ̀ sí wàhálà rárá. Lack of being attractive. Let me take you back to the first story. Mo sọ fún mi mo ní arábìnrin yẹn tó bá ọmọ máa jà pẹ̀lú ọkọ̀ ìjà lọ́pọ̀pọ̀ ọmọ yẹn ọkọ̀ ìjáde another thing about the woman tí wọ́n sọ wọ́n pé woman yẹn always dirty kò kí ń look good always smelling ọkọ̀ ní tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ lóru báyìí wà fẹ́ bì bó òun tiẹ̀ kí lè fọwọ́ kan bó dẹ̀tí ọ̀tọ̀ ní kó bóun ọ̀tọ̀ ní kó tún wá dẹ̀tí pé tó rẹ̀ ló fi sápò ní lọ́ba ní ti pẹ̀sì irú ìyàwó wò lẹ jẹ́ tẹ bá ti bímọ kan ti da gbogbo ara lẹ̀ ẹ ti mú ẹ ti wá bra tẹ mára orí afẹ́fẹ́ dà wà ń tẹ mára sórí ara yẹn ti mára ẹ tó ti ṣe yánmayànmá ẹ ní tọ́jú ara yín ẹ ní lóró lọ́nà nínú perfume ẹ ní kílẹ̀ tún wá kẹ̀ irú kan tẹ̀ wá ó máa pọ̀ jáde rẹ̀ ọkọ yín sì nífẹ̀ẹ́ yín ọkọ yín sì máa ṣe oríṣiríṣi tẹ́ fi máa dàgbà tẹ́ fi máa dìgbò kí lẹ́yìn tẹ́ fẹ́ fi ọwọ́ ara yín tẹ́ fẹ́ fi ti ọkọ yín síta ẹ ṣe irun dáadáa ẹ ṣe ra yín lóge obìnrin míì irun ẹ ti títí dídì tó wà bẹ́ẹ̀ láti October last year olóṣì tó wà lórí ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bá fẹ́ jáde wọ́n dá wa ti lo scarf ta ló fẹ́ mọ̀ ok tó bá ti lo scarf ta ló fẹ́ mọ̀ tó bá di alẹ́ tó kọ́ yín sùn lẹ́gbẹ̀ẹ́ yín tó ń gbóòórùn ìdọ̀tí nínú orí yín ó máa sá lọ definitely kò ní dúró so you have to keep being attractive to your husband it makes them stay púpọ̀ obìnrin tó wà ní ìlú Èkó yìí àwọn go gbà mọ́ tó wọ́n rí pé àwọn kéékèèké yìí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣoṣoṣo wọ́n ti fẹ́ gba ọkọ wọn àwọn kan wọ́n tún wá slay wọ́n tún wá sexy so that wọ́n lè gba ọkọ wọn now ìwọ tó mọ̀ pé ọkọ ẹ láìkì obìnrin tó fine ìwọ náà finish ẹ̀ pẹ̀lú fineness nílé máa look good máa fine kò nílé ìwọ̀ta tó bá wọ̀ta máa ní kí ló wà lára ilé tó wà tàyí tó wà nínú ilé mi gan ó ṣe kí ni ó dúró re ìtọ́wà lẹ́mìí gan ó fine arábìnrin kan wà very beautiful and very attractive ó dẹ̀ máa neat every time tó bá jáde báyìí wọ́n mọ̀ pé obìnrin lélẹ̀ ó wá ní àwọn ọmọ kókò ṣoṣooṣo ẹlẹ́jẹ̀ ṣoṣooṣo street wọn tó jẹ́ pé wọ́n máa admire ọkọ ẹ̀ ìkan nínú ara ẹ̀ ló sọ fún ara wọn pé tí bá tẹ̀ fẹ́ gbọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ ṣe ọkọ àǹtí tó fine kù yìí àǹtí tí o tiẹ̀ fẹ́ gbà àǹtí tí o ṣe nǹkan tẹ́ kọ́ máa sọ nípa yín yẹn kó ṣe ẹ̀rí ọ̀bùn olóorun mo ní máa pákéjì fọ́kọ ẹ̀ jàre ọkọ ẹ̀ máa wá sọ́dọ̀ mi ẹ má jẹ́ kìtì yẹn kó jẹ́ ẹrù tì yín being attractive is very good it makes a man come for you all the time. now ọkùnrin lè fi ìyàwó ẹlẹ́kọ̀ọ́ kúrò lé tí ó bá ti rí nǹkan tó fẹ́ kí ni àwọn nǹkan tó fẹ́ ìwọ náà sit ọkọ ẹ̀ down láti béèrè pé what do you want? What is it that you want actually for me to do to you to make you stay? Irú àwọn ọ̀rọ̀ báyìí kì í ṣe àwọn ọ̀rọ̀ anytime ọ̀rọ̀ òru ni tí wọ́n bá ti sùn ẹ̀ jí wọn what do you want? Why do you want to leave me? Why do you want to leave home? Why do you want to run away? Wọ́n máa jáde tí wọ́n máa sọ fún mi reason tí àwọn fẹ́ lọ this is it ẹ̀yin náà ṣe àwọn àtúnṣe sí gbogbo ohun tí wọ́n sọ. Ọkùnrin mélòó tó wà níta ti sọ pé wọ́n máa ń rọ ọkàn lọ́wọ́
ọkùnrin míì tó wáyé pé obìnrin tó fẹ́ tóun fẹ́ kò ràn lọ́wọ́ níṣẹ́ ló máa ṣe kíni ló máa kúrò nínú ìgbéyàwó yẹn torí pé kíni tóun bá fi lè jákulẹ̀ tóun bá fi lè run bankrupt kò ní sẹ́ni tó máa gbé òun dìde kò sẹ́ni tó máa gbé òun dìde gbogbo wa dáadé mọ̀ pé ọkọ wa dá wa lókòwò ẹ jẹ́ ká máa mọ̀ jẹ́ kó mọ̀ pé à ń rí èrè ẹ má jẹ́ ká jẹ ìgbárun so that tí ẹni tí bá ṣẹlẹ̀ sí ọkọ tó bá go down or is broke you be able to stand up for him guess what àwọn ọkùnrin máa ń nífẹ̀ẹ́ sí tóbìnrin bá dúró tì wọ́n imagine kankan yín fẹ́ ṣe contract ó fún ní contract 2 million ó dẹ̀ ti dá yín lókòwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ó fún contract 2 million kò ní ju let's say 1.8 or 1.5 lọ ọ̀ní ìjọsìn mo ní 500k gbà ẹ̀ mẹ́ẹ̀ máa fún ẹ ní 800 inú wọn máa ń dùn pé ọ̀rẹ́ àwọn alálùbáríkà màá lọ́wọ́ fún mi ẹlẹ́bí máa ní tí ó bá ṣe ìyàwó mi báwo ẹ fẹ́ san owó yẹn tán tí ó bá ṣe ìyàwó mi pẹ̀lú iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n máa jáde lẹ́nu ọkọ yín tó bá jáde lẹ́nu ọwọ́ kan wọn ò ní fẹ́ ṣàṣemáṣe wọn ò ní fẹ́ kúrò ní ilé tán ti ń rí ànúgbà tán ti ń rẹwà tí dùnú wà bẹ́ẹ̀ kí ló tún kù kí iná fẹ́ lọ wá níta ẹ jẹ́ ká wà very 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 helpful ẹ jẹ́ ká wà very 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 helpful ẹ jẹ́ kí n pa iná ẹ̀rín kékeré kan nípa arábìnrin yìí ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ọkọ ẹ̀ but kò láì kó máa mú owó kalẹ̀ ọkọ ẹ̀ ló máa ń ra oúnjẹ sílé ọkọ ẹ̀ ló ń ṣe school fees ló ṣe everything arábìnrin òkè mú kankan sílé àbí àkọ́kọ́ ò sílé ó kọ́ ní fún àwọn ọmọ ní ọ̀rẹ́ náà kọ́ lọ ṣe igbá kan lọ ṣàwó náà omi tí wọ́n máa ń mu ọkọ máa ń ra kátán ni but àwọn tó ń ta kátán fún ọkọ yẹn wọ́n ti mọ̀ wípé tí ọkọ rẹ̀ bá sílé ìyàwó yẹn máa ra bóyá bíi wọ́n á bag wọ́n ti mọ̀ pé wọ́n á fọgbọ́n bèrè ọmọ yẹn pé ni where who sent you wọ́n ti mọ̀ pé ìyẹ́ òde ra fún bag kó tiẹ̀ rán ọkùnrin lọ́wọ́ now àwọn ará àdúgbò yẹn tí wọ́n fẹ́ mọ̀ bóyá ó ràn lọ́wọ́ lókè àbí ó ràn lọ́wọ́ ìyẹn tó ti rí èlò ó ti define pé kò ràn ọkọ lọ́wọ́ ẹ má ẹ̀ka jẹ́ irú ìyàwó bẹ́ẹ̀ tọkọ wọn bá ti wà in need of help let us always assist him all the time. An assisting woman is a woman that God loves and is a woman that the husband loves very very well. Now irú ọkùnrin bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá fún ní nǹkan tó fẹ́ wọ́n máa jáde fún financial help irú wọn náà máa rí àwọn àgbàlagbà ẹ̀mọ̀ pàwọn àgbàlagbà tá à lè sọ yẹn àwọn àgbàlagbà tó ti marry tó ti dàgbà tó wọn á gbé ọkọ wọn ti kú ni o àbí kankan ṣọkọ wọn o àbọ̀ ti ní ìpèníjà níbí kan o àbí bẹ́ẹ̀ yẹn o ẹ̀mọ̀ kan tó máa ṣe wọ́n máa wá àwọn young men that are into good marriage àwọn fine young men tó ti marry tó máa gbà lọ́wọ́ ìyàwó àbẹ́rẹ́ máa sọ tó máa gbà tẹ́ pé ìyàwó máa ṣe wàhálà wọ́n máa ṣe kìràkìtà káàkiri nǹkan tó máa ń fẹ́ nìyẹn so ọkọ tó bá ti yẹ pẹ̀lú tó bá ti pé ọkọ yẹn complain yes ọkùnrin nígbà gbogbo kan tíyàwó ẹ̀ ṣe fún ló ń complain nípa ẹ̀ ní ọ́fíìsì she did this she did that she ṣe gbá she ṣàwo gbogbo ẹni tó dẹ̀ complain fún yẹn bóyá màdàmù yẹn ti ní lọ́kàn pé gbogbo nǹkan tó sọ yìí ti bá fi lè try láti fine tune package ara mi pẹ̀lú bọ̀bọ̀ yìí might definitely ó máa tẹ̀lé mi so imagine just nígbà my wife is not even helping me I'm into a business of 2.5 million mo ní kó fún 500,000 nínú business owó business tó ń ṣe arábìnrin tó pé mo help tí mo open ọjà fún tí mo dá lókòwò at the end of the day kò fún mi irú yẹn tí wọ́n ní I will give it to you o ti rí help níta ni irú ẹ̀ máa dùn you give me the 500,000 naira to add to my business only yes and even more come to my house also lọ sílẹ̀ ó fún 2 million ìjọ kẹta I mean after maybe 2 weeks ó lọ sílẹ̀ ó tún fún ní 30 million ẹjọ ó máa di Mario síbẹ̀ yes ó máa di Mario síbẹ̀ because at that time bọ̀bọ̀ yẹn ó ń derive flavour ó ń get gbogbo nǹkan tó fẹ́ ó ń get ẹ̀ láti ara ìyàwó tuntun àbí girlfriend tuntun tí ó tẹ̀lé kiri. Now tí ọkùnrin bá kúrò lé fún obìnrin his feelings has changed towards you his feelings has changed towards you what can make man's feeling change bóyá bẹ́ẹ̀ ṣe má bá sọ̀rọ̀ bóyá kì í sóúnjẹ dáadáa àti wípé bẹ́ẹ̀ wá ń jà àti pé bóyá tó bá di orí pápá kì í ṣe pápá dáadáa ó lè jẹ́ kí ọkùnrin kó ṣe kí ni kó change life ẹ̀ àbí kó change feelings yìí towards her. Now ọkùnrin máa ń láì kóbìnrin máa save torí ọjọ́ iwájú wọ́n máa ń láì kóbìnrin máa save nítorí ọjọ́ iwájú so obìnrin tí ó bá save ó máa ń jẹ́ kí ọkùnrin kó bínú ọkùnrin mi lè fàrígá pé irú ìyàwó wò lélẹ̀ now mi ò ní pé ká má lo jewelry mi ní ká má lo lashes mi ní ká má lo gbọdọ̀ ẹ̀wọ̀n tẹ́yìn tó jókòó síwájú ìyẹn lẹ́ṣọ́ ni jewelry bọ́ pẹ̀lú jewelry mo mọ àwọn insurance mo mọ oríṣiríṣi tí mo ti orí bọ̀ every good month tí mo pé in future àtọ́làtọ̀ èèyàn wọn máa kọ́ ẹ̀ sọ́kùn ẹ má jẹ́ ká fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tí wọ́n ti fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun wá gan fúnra la máa sọ́fà àwa fúnra wọn la máa sọ́fà torí pé nígbà tí ìpèníjà bá wà fún ọkọ wa kí la fẹ́ ṣe kí la ṣe ṣe.
Now some men are going through a whole lot of depression. The person about depression won't go through a lot of trauma. Be one thing or the other. Imagine the way Okoyi ya sick. I mean ya Okoyi sick. Baba Okoyi no. No not to be man near one disease or the other. But what she tell any don't sick. That's my baby Baba lost hospital. At that time, you should know that you need to love him more and stop him from depression. You need to love him more and stop him from depression. Calm him down. But Bob, we ma fine. Oh, okay. Ma worry. But daddy ma fine. Oh, ma fine. But I don't need it. Don't want need it. Taya. One lossy. Itani. Ọlọ́run jẹ́ kí ọkọ wa kó sálọ. Ọlọ́run jẹ́ kí ọkọ wa kó di ọ̀pọ̀lọpọ̀ aya wa náà ò ní di ayalaya. Yusuf Olúṣọlá ní orúkọ tèmi. Bí lóòrọ̀ ìgbádùn ọ̀rọ̀ ìfẹ́ tí tòní bá ṣe lè jẹ́ kí ọkọ wa dúró sílé kí wọ́n bá máa fi wá sílẹ̀ sálọ. Àpàdé lórí This Buster NGTV lórí Facebook, This Buster NGTV lórí Twitter, This Buster NGTV ní gbogbo ẹ̀ka ìdárayá wa. Díẹ̀dá wa lórí newsbusterng.com yẹn lórí wẹ́bsáìtì wa. Ká fi ohun tó dùn ká fi pàdé ara wa nígbà mìíràn. Ire o.